A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́ọ̀gùnmadẹ àìjẹrandán. Gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo ti fi ìdùnnú rẹ̀ hàn sí ààrẹ Bọ́lá Tinubu lórí àfojúsùn rẹ̀ láti rí i dájú wípé ètò ìdìbò lọ láìkọsẹ̀ níbi ìdìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹjọ oṣù kọkànlá ní ìpínlẹ̀ Anambra. Soludo sọ ọ̀rọ̀ yìí níbi ọ̀rọ̀ ìṣáájú rẹ̀ lẹ́yìn tí àjọ elétò ìdìbò INEC kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni jáwé olúborí. Soludo dúpẹ́ lọ́wọ́ ààrẹ fún bí ó ti ń gbé òpó ìjọba tiwantiwa ró. Ó ní gbogbo ìgbà ni ààrẹ máa ń tẹnu mọ́ ìdí láti ní ètò ìdìbò tó lọ geere. Bákan náà ni gómìnà gbóríyìn fún alága àjọ elétò ìdìbò Joash Amopitan bí ó ti ṣe àpèjúwe ètò ìdìbò yìí ní èyí tí ó dára jù tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìdìbò pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé. Gómìnà tí ó rí sáà kejì gbà pẹ̀lú igbákejì rẹ̀ Onyeka Ibezim ní àbájáde ètò ìdìbò yìí ṣe àfihàn ìfẹ́ ará ìlú. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ètò ìdìbò yìí ṣe àkọọ́lẹ̀ ọ̀kan lára ìbò tí aráàlú gbárùkù tì jùlọ nínú ìtàn òṣèlú ìpínlẹ̀. Shehu Sani tí í ṣe sínétọ̀ àná láti gbùngbùn Kaduna ti rọ àwọn ọmọ Nàìjíríà àti ọmọ orílẹ̀-èdè Áfíríkà yòókù tí wọ́n gbégi dínà ìwé ìgbélùú wọn ní ilẹ̀ United States láìpẹ́ yìí kí wọ́n tètè padà sílé kí ìjọba US tó fi ọwọ́ ṣìkún òfin mú wọn. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní Sani kọ sí wípé kò sí bí ènìyàn ṣe lè pẹ́ ní ilẹ̀ òkèèrè tó, ọjọ́ kan ń bọ̀ tí wọ́n á rán wọn létí wípé ibi kìí ṣe ilẹ̀ baba wọn. Àmọ̀ràn yìí ń wáyé lẹ́yìn tí US State Department gbégi dí ó kéré tán 80,000 ní ìwé ìgbélùú visa láti oṣù kínní ọdún 2025 lábẹ́ ìṣèjọba Donald Trump, ìlọ́po méjì iye tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ní ọdún tí ó kọjá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n yọ̀ǹda, US Department ní lára àwọn visa tí wọ́n gbẹ́sẹ̀ lé láti rí 16,000 tí wọ́n tọpinpin wípé wọ́n ṣe lòdì sófin, 12,000 fún àwọn tí wọ́n fi ìyà jẹ ọmọlàkejì assault àti 8,000 fún ìwé ìgbélùú akẹ́kọ̀ọ́. Àwọn ará ìlú Ìlobù ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ kí ó sọ orúkọ olóògbé olórí ológun àná General Taoreed Lagbaja di mánigbàgbé. Ìlú yìí ṣe àpèjúwe olóògbé ní olú ọmọ tí ó fi ipa rere lélẹ̀ sí iléeṣẹ́ ológun àti orílẹ̀-èdè. Ìlú tí ó jẹ́ olú ìlú fún ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn pé ìpè yìí nípasẹ̀ ààrẹ ẹgbẹ́ ìdàgbàsókè Ìlobù Àṣàkẹ́ Development Union Olúfẹ́mi Sàlàkọ́ níbi ìpàdé tí ó wáyé pẹ̀lú àwọn akọ̀ròyìn láti fi gbáradì fún ayẹyẹ ọdún Ìlobù ọdún yìí. Sàlàkọ́ ṣe àfihàn wípé àwọn wọ́gi lé ayẹyẹ ọdún Ìlobù ọdún tí ó kọjá láti fi bu ọlá fún olórí ológun tí ó di olóògbé ní ọdún náà. Bí ó ti ní ọdún yìí àwọn á ní àkànṣe ètò pàtàkì fún un. Sàlàkọ́ kérora wípé kò sí nǹkan kan nínú ìlú láti fi sààmì orúkọ àti àṣeyọrí rẹ̀. Ó ní kò sí ohun tí ó ṣe àpẹẹrẹ wípé àwọn ti ní olómọ bíi Lágbájá rí nínú ìlú. Àwọn nílò láti ṣe àfihàn rẹ̀ fún gbogbo àgbáyé wípé ó ṣe dáadáa fún ìpínlẹ̀ àti orílẹ̀-èdè. Ìkọlù ńlá kan wáyé láàrin ẹgbẹ́ Boko Haram JAS àti ẹgbẹ́ ISWAP tí ó sọ ọ̀pọ̀lọpọ̀ di olóògbé ní Tombungi ní ìlú kan ní ìjọba ìbílẹ̀ Abadam, ìpínlẹ̀ Borno. Abadam tí ó pààlà pẹ̀lú Niger Republic jẹ́ ara ẹkùn àríwá Borno Senatorial District. Orísun ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ìkọlù yìí wáyé lọ́sàn-án ọjọ́ Àìkú tí àná láàrin aago 3 lẹ́yìn tí ẹgbẹ́ ISWAP darí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ojú omi láti fi gba ìṣàkóso agbègbè tí ó wà lábẹ́ Boko Haram. Níbi ìfijúrinjú pẹ̀lú ìbọn ni Boko Haram ti kápá ISWAP láàrin ìṣẹ́jú péréte. Ìròyìn jábọ̀ wípé ó lé ní 50 jagunjagun ISWAP tí ó di olóògbé wọ́n gba ọkọ̀ ojú omi wọn. Àwọn kan ṣe àpèjúwe ìkọlù yìí ní ìjà orogún láàrin ikọ̀ méjì.
Àjọ alámòjútó oúnjẹ àti egbògi NAFDAC ti kéde wípé àwọn yóò wọ́gilé títa ohun mímu ògógóró nínú ọ̀rá àti oníke pẹlẹbẹ sachet and pet bottle alcoholic drink bẹ̀rẹ̀ láti oṣù Kínní ọdún 2026. Adarí gbogbogbò fún àjọ NAFDAC Ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyè ni ó ṣe àlàyé yìí níbi ìpàdé pẹ̀lú akọ̀ròyìn bí ó ti sọ àfojúsùn àjọ wọn láti dáàbò bo ará ìlú. Adéyẹyè ní àwọn yóò rí dájú wípé wọ́n gbé òfin ró lórí wíwọ́gilé ṣíṣe àti títa ohun mímu ọlọ́tí inú ọ̀rá àti ike pẹlẹbẹ oní 200 ml títí oṣù Kejìlá ọdún yìí. Adéyẹyè ní ìgbésẹ̀ yìí lọ pẹ̀lú àṣẹ ilé aṣòfin tí Federal Ministry of Health ṣe àtìlẹ́yìn fún láti fi dáàbò bo ọmọ Nàìjíríà lọ́wọ́ ewu mímu ògógóró, pàápàá jùlọ láàárín àwọn aláìlágbára, ọmọdé àti ọ̀dọ́, láti dáàbò bò wọ́n lọ́wọ́ ewu àmujù ọtí. Adéyẹyè ṣe ìkìlọ̀ wípé ṣíṣe ọtí mímu sínú ọ̀rá mú kí owó rẹ̀ rọrùn, tí èyí sì ń pa kún àmujù, àṣìlò àti ìwà rédèrèdè láàárín àwọn màjèṣín àti awakọ̀ ọkọ̀ èrò. Adéyẹyè fi kún wípé àwọn ti tọpinpin ìwà yìí dé àlékún jàgídíjàgan, domestic violence, ìjàmbá ọkọ̀, àìlọ ilé-ìwé mọ́ àti àwọn ìwà mìíràn tí kò bójúmu láwùjọ tó ń ba ìdílé àti ìlú jẹ́ lórílẹ̀-èdè. Gómìnà àná fún ìpínlẹ̀ Abia Orji Uzor Kalu ti pè fún ìdásílẹ̀ ikọ̀ ẹ̀ṣọ́ tuntun láti fi gbógun ti ìṣòro ààbò tó ń fojoojúmọ́ peléke sí ní Nàìjíríà. Kalu, tí ó ṣe àtìlẹ́yìn fún ọ̀rọ̀ tí ààrẹ ilẹ̀ United States Donald Trump sọ, wo àwòkọ́ṣe látara ikọ̀ ẹgbẹ́ Bakassi Boys ayé àtijọ́ tí wọ́n ṣe àṣeyọrí lórí gbígbógun ti ìwà ọ̀daràn ní gúúsù ìlà oòrùn nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé agbára ìlú Àbújá, Kalu kérora wípé ìṣòro ààbò ti dé góńgó jákèjádò orílẹ̀-èdè, wípé ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ ni ó lè tán ìṣòro yìí láti fi kún ipá àwọn ológun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù. Uzor ṣàlàyé wípé nígbà ìṣèjọba rẹ̀ ni òun dá Bakassi Boys sílẹ̀ láti fi gbógun ti àwọn ọ̀daràn. Bí a bá ní irúfẹ́ ẹ̀ṣọ́ aláàbò bẹ́ẹ̀, a rí bí fín àwọn ọ̀daràn jáde nítorí wọ́n ràn wá lọ́wọ́ ní ìgbà náà. Irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ tún lè ran Nàìjíríà lọ́wọ́ báyìí. Uzor ṣàlàyé wípé ará ìlú gbọ́dọ̀ ṣe àtìlẹ́yìn fún ológun nípa pípèsè ìròyìn tí ó lè ràn wọ́n lọ́wọ́, nítorí kò sí ológun tí ó lè borí ogun láìsí àtìlẹ́yìn ará ìlú. Kalu wá sọ àsọdájú wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu mú ètò ààbò lọ́kùnkúndùn. Bákan náà ni iléeṣẹ́ ológun lábẹ́ ìṣèjọba tuntun náà ti fi agbára kún agbára láti fín àwọn jihadists àti ọ̀daràn kúrò níbi kọ́lọ́fín wọn. Pẹ̀lú gbogbo ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà tí wọ́n ń ná lọ́dọọdún láti fi ṣe àdínkù ìṣẹ́, àbájáde ìwádìí ilé ìfowópamọ́ àgbáyé World Bank ti ní ìwọ̀nba ènìyàn ni ó ń jẹ àǹfààní gbogbo ètò tí ìjọba Nàìjíríà ń ṣe. Nínú àkọọ́lẹ̀ tí wọ́n pe àkọlé rẹ̀ ní The State of Social Safety Net in Nigeria, tí ó tó akọ̀ròyìn lọ́wọ́, ní World Bank ti ṣe àfihàn wípé ìdá 44 nínú ọgọ́rùn-ún 44% ní àpapọ̀ àwọn tó ń gbádùn ètò tí ìjọba ń ṣe fún àwọn akúṣẹ̀ lórílẹ̀-èdè. Àkọọ́lẹ̀ fún ti oṣù kọkànlá ọdún 2025 ṣe àgbéyẹ̀wò iye owó tí wọ́n ń ná lórí ìgbáyégbádùn ará ìlú. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn aláìlágbára láàrin ìlú ni wọn kò rí àǹfààní yìí jẹ. World Bank ṣe àpèjúwe ètò ìgbáyégbádùn ọmọ Nàìjíríà ní èyí tí kò kálé tí kò kákó. Wọ́n ní ìṣòro yìí bẹ̀rẹ̀ látorí bí wọ́n ṣe ń pín owó fún ìdílé yálà tí ó yẹ kí wọ́n ṣe ní orí òjòrí. Wọ́n ní ìdílé akúṣẹ̀ ni èrò rẹ̀ máa ń pọ̀ jù tí owó kò lè tó wọn pín. Sínétọ̀ tó ń ṣaṣojú Edo North Adams Oshiomhole ti kérora lórí ìgbìyànjú ọ̀gá àgbà fún iléeṣẹ́ NNPCL láti dáwọ́ bo ìwà jìbìtì láàrin ilé-iṣẹ́. Oshiomhole ṣe ẹ̀sùn yìí níbi ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ tó ń ṣàkóso àpò ìkówósí ará ìlú tí ó ṣe lòdì sí àkọọ́lẹ̀ NNPCL lórí 210 trillion naira owó tí wọ́n ná láàrin ọdún 2017 sí 2023. Gómìnà àná fún ìpínlẹ̀ Edo fi ẹ̀hónú rẹ̀ hàn wípé pẹ̀lú bí ẹ̀sùn yìí ṣe pọ̀ tó, àwọn adarí
adarí iléeṣẹ́ NNPCL kọ̀ àti fi ara hàn níwájú ìgbìmọ̀ láti pèsè àlàyé tó múnádóko lórí àkọọ́lẹ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ síwájú ilé ìgbìmọ̀. Ó kérora wípé ẹ̀sùn jìbìtì owó tí wọ́n kó jẹ láàrin iléeṣẹ́ NNPCL pọ̀ rẹpẹtẹ ju owó tí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ń gbèrò àti yá láti ilẹ̀ òkèèrè lọ. Sínátọ̀ yìí wá rọ ìgbìmọ̀ aṣòfin kí wọ́n lo agbára wọn lábẹ́ òfin láti kànńpá fún ọ̀gá àgbà NNPCL kí ó fi ara hàn níwájú àwọn aṣòfin. Ó ní ó yẹ kí ojúlárí mọ rírì àǹfààní tí wọ́n fún un láti wá ṣàlàyé ìṣòro tí ó jogún bá. Mínísítà agbèfọ́ba ìpínlẹ̀ Bello Matawalle ti tàn mọ́lẹ̀ sí fàákájà tó ń lọ láàrin akẹgbẹ́ rẹ̀ mínísítà ìlú Àbújá Nyesom Wike àti òṣìṣẹ́ ológun Lieutenant Commander AM Yerima bí ó ti ní Wike kọ ìmọ̀ràn àwọn ọ̀gálọ́gàá ológun bí ó ti tẹ̀síwájú àti lọ kojú òṣìṣẹ́ ológun lórí ilẹ̀ tí fàákájà ti ń lọ lọ́wọ́ ní Àbújá. Matawalle ṣàlàyé wípé òṣìṣẹ́ ológun hu ìwà gẹ́gẹ́ bí àṣẹ tí wọ́n fún un, ó sì ṣe àfihàn ìwà ọmọlúàbí àti ìbọ̀wọ̀fúnni fún gbogbo àkókò tí ìkọlù yìí fi wáyé. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn DCL lédè Haúsá ni Matawalle ti ṣàlàyé wípé síwájú àkókò yìí ni Wike ti kàn sí Chief of Defence Staff àti Chief of Naval Staff tí wọ́n gbà á nímọ̀ràn kí ó ṣe sùúrù fún iléeṣẹ́ ológun láàyè láti ṣe ìwádìí kí ó tó gbé ìgbésẹ̀. Ó fi kún un wípé nígbà tí mínísítà ìlú Àbújá dé ibi ilẹ̀, òṣìṣẹ́ ológun ṣàlàyé wípé iṣẹ́ tí wọ́n rán òun lòun jẹ́, wípé kò yẹ kí Wike bá a ní àríyànjiyàn, níṣe ni ìbá ti tọ àwọn aláṣẹ rẹ̀ lọ láti fi ẹjọ́ sùn. Matawalle wá kìlọ̀ fún àwọn òṣìṣẹ́ ìjọba kí wọ́n máa ní ìbọ̀wọ̀ fún òṣìṣẹ́ ológun nítorí ìtàbùkù sí ẹnikẹ́ni pẹ̀lú aṣọ ìjọba lọ́rùn tàbùkù àṣẹ ààrẹ tí ó ń sìn gẹ́gẹ́ bí olórí ológun pátápátá. Matawalle tẹnumọ́ wípé òun kò sọ èyí láti fi ààyè gba ìwà àfojúdi láàrin iléeṣẹ́ ológun, ṣùgbọ́n láti sọ pàtàkì títẹ̀lé òfin. Òṣèré àti aláwàdà Real Warri Pikin àti ọkọ rẹ̀ Ikechukwu Azuoha ti gba àlejò ọmọbìnrin tuntun tí í ṣe ọmọ kẹta. Òṣèré yìí ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram pẹ̀lú àkọlé tó wúni lórí. Àlejò ọmọ yìí ti mú ayọ̀ àti ìdùnnú lékún sí i fún ìdílé, àwọn olólùfẹ́ àti akẹgbẹ́ rẹ̀ bí wọ́n ti gba comment section pẹ̀lú oríṣiríṣi ọ̀rọ̀ ìkíni kú oríire. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.